Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ Ìṣẹ́gun, Tuesday ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dá sí awuyewuye tó ń lọ lórí bí àwọn ilé lóríṣiríṣi ṣe di títì pa lánàá ọjọ́ Ajé Monday nípasẹ̀ ìṣàkóso olú ìlú Àbújá látàrí pé àwọn tọ́rọ̀ kàn kọ̀ láti san owó tó yẹ. Wọ́n fún ẹgbẹ́ òṣèlú PDP, FIRS, NAPTIP àtàwọn ẹgbẹ̀rún 4.5 míì tó ń jẹ gbèsè lórí ọ̀fẹ́ ọjọ́ 14 láti san gbogbo gbèsè wọn. Ẹgbẹ́ òṣèlú PDP fọnmú ó ní ìṣàkóso ààrẹ Tinubu ti ṣàṣejù o pẹ̀lú bí olú ilé ẹgbẹ́ náà ṣe jẹ́ títì pa. Níṣe ni ìgbìmọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè yìí láti já ìṣàkóso orílẹ̀‐èdè yìí gbà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Tinubu lọ́dún 2027 tún fojoojúmọ́ forí ṣọpọ́n ni o. Igun kan nínú ẹgbẹ́ òṣèlú Labour ti bẹ̀rẹ̀ sí ní fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ pẹ̀lú bí Obi ṣe darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ alátakò náà láti jẹ́ ọmọ oyè láti díje dupò ààrẹ lọ́dún 2027. Àjọ tó ń ṣàkóso ọkọ̀ orí omi lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigeria Port Authority NPA àti iléeṣẹ́ Dangote ti wòye ìdàgbàsókè orí omi lórílẹ̀‐èdè yìí láti mú ọrọ̀ ajé wa gbòòrò sí i nípa fífẹ̀ ètò ìwọléwọ̀de ẹrù lójú sí i. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ìyẹn Tajudeen Abbas ti wọ́gi lé àbádòfin dandan ní ìbò dídì fún gbogbo ọmọ Nàìjíríà tó ti tó dìbò. Níṣe níjọba orílẹ̀-èdè Saudi Arabia dá Sheikh Gumi padà sórílẹ̀-èdè Nàìjíríà nígbà tó gúnlẹ̀ sí Medina lọ́jọ́ Sátidé tó kọjá fún ètò Hajj ọdún yìí tí ìwé ìrìnnà rẹ̀ sì yanrantí. Òní yìí ni ààrẹ Tinubu yóò máa tẹkọ̀ létí láti ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Èkó fún ìpàdé àgbáríjọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè láti ṣàjọyọ̀ ayẹyẹ 50 ọdún àjọ ECOWAS àti láti ṣí àwọn iṣẹ́ àkànṣe lóríṣiríṣi. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun kò ní gbà kí èyíkéyìí nínú àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ṣubú sọ́wọ́ àwọn ikọ̀ alákatakítí Boko Haram àti ISWAP. Ẹgbẹ́ tó ń polongo ìbò fún ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Presidential Campaign Council PCC ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Agége àti orílẹ̀ Agége LCDA ti fi ìpè síta fún àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú náà láti pe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ìyẹn Mudashiru Ajayi Obasa ṣàkíyèsí kí wọ́n sì gba Agége àti orílẹ̀ Agége lọ́wọ́ ìmúnisìn rẹ̀. Ìròyìn eré ìdárayá látàrí ìdíje Gateway Games tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn, alága àjọ tó ń ṣàmójútó eré ìdárayá lórílẹ̀‐èdè yìí ìyẹn Malam Shehu Dikko ti gbóṣùbà káre fún ìjọba ìpínlẹ̀ náà fún iṣẹ́ takuntakun tó ṣe pẹ̀lú àgbékalẹ̀ ètò náà. Ó ní ìdàgbàsókè tó lágbára lèyí jẹ́ lágbọn eré ìdárayá orílẹ̀‐èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.